ọmọ ọdún mẹ́ta mà di àwátì o ní Yídì níbi tí wọ́n ti ń kínu ọdún Iléyá. Ọ̀gbẹ́ni Fùwádì ló máa pariwo síta o nígbà tí ọmọ rẹ̀ ọmọ ọdún mẹ́ta Abdulmoksik tó di àwátì lásìkò ọdún Iléyá tí wọ́n ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ní agboolé mọ̀lẹ́bí wọn lọ́jọ́ àìkú Sunday ní agbègbè Ajagun Lane ní Lagos Island ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ gbangba lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí yún lọ́jọ́ kejì Iléyá wípé ọmọdékùnrin ọmọ ọdún mẹ́ta ọ̀hún náà ló mà ti di àwátì o lásìkò ọdún Iléyá. Nígbà tó ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ló sọ wípé ní kété táwọn tún kúrò ní Yídì o lòun fi ọmọ òun ọmọ ọdún mẹ́ta yìí sínú ilé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí eléyìí tí wọ́n ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Iléyá o kó tó di wípé òun lọ ran àwọn ènìyàn lọ́wọ́ láti lè lọ pa ẹran ọdún Iléyá èyí tí àwọn máa ń pa lọ́dọọdún. Ohun tí wọ́n ń bá Fùwádì tí jẹ́ bàbá ọmọ tó sọnù yìí nínú jẹ́ gidi gan náà ni wípé púpọ̀ nínú àwọn alábàágbé aládùúgbò wọn òun náà ni wọn ò mọ ọmọ yìí o nítorí pé kì í ṣọmọ tó wà ní agbègbè yìí wọ́n kọ̀ wálé ọdún ni òun náà ló lè ṣeé ṣe kó ṣòro fún wọn láti tètè dá ọmọdékùnrin yìí náà mọ̀. Nígbà tó ń ṣàlàyé ló tètè pariwo ta wípé òun ò kí ń gbé ní ìpínlẹ̀ Èkó òun àti àwọn mọ̀lẹ́bí òun wá sí ìpínlẹ̀ Èkó wá ṣọdún ni o tó sì jẹ́ wípé agbègbè agboolé ibi tí wọ́n wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n pa ẹran ń bẹ̀ o tí gbogbo rẹ̀ tó ti ń ṣe rìtìrìtì. Nígbà tó ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó kọ́kọ́ sọ wípé òun fi sún àwọn kan nígbà tí ó sì kúrò ní ọ̀dọ̀ àwọn tó wà yìí ó ní láti bí ọwọ́ aago 10 òwúrọ̀ làwọn ti tètè ké gbàǹjarè síta nígbà tí àwọn ò rí làwọn ti bẹ̀rẹ̀ sí ní tòjú bọ̀ ilé kódà àwọn dé àwọn mọ́sálásí láti wá. Èyí náà ló mú wọn o láti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Adẹ́nìjì Police Station tó tún fi mú wọn láti dé iléeṣẹ́ rédíò asọ̀rọ̀mágbèsì. Àbí báwo la ṣe wá ṣèròyìn eléyìí k'Elédùmarè kó mà wá ṣàánú wa o. Ẹni tó wálé ilé ọdún ní ìpínlẹ̀ Èkó láti ìlú Ìlọrin tó kọ́mọ 6 wá ṣe kó wá kó ọmọ 5 padà lọ ni. Ọba Èdùmàrè mà ṣàánú kó wá wá o má jà sọdún dáná ká má wálé ọdún bànújẹ́ níbi tí bàbá Abdulmoksik yún Fùwádì Wílóbì níbi tó ti ń gbé fá ẹran ọdún tó gbájúmọ́ ẹran tí àwọn ìyàwó rẹ̀ náà sì ń ṣiṣẹ́ ìyàwó ilé òun náà ló fi mú o kí ọmọ ọdún mẹ́ta kó pòórá mọ́ wọn lọ́wọ́ láàrin agboolé wọn ń bẹ̀ o. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.